tó bá jẹ́ pé torí ọba tí mo jáde fún ẹ̀tọ́ mi ni ẹ lè pọ́n mi lẹ́nu mọ́. Àwọn ìdílé tí Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú kan sọ wípé àwọn kò mọ Wàsíù Àyìndé rí. Ìdílé Fùsẹ̀gbùwà ti Ìjẹ̀bú Òde ni wọ́n ti sọ di mímọ̀ lásìkò yìí wípé gbajúgbajà olórin fújì ni Alhaji Wàsíù Àyìndé Marshal òun náà ni kì í ṣe ọmọ ìdílé àwọn tí kò sì ṣẹ̀ wá èyàn láti ìdílé náà. Àwọn ìdílé ọ̀hún náà ni wọ́n sọ̀rọ̀ níbi ìwé kan eléyìí tí wọ́n gbé jáde tí wọ́n sì fi sórí ìwé ọ̀hún wípé Wàsíù Àyìndé òun náà ni kò í ṣe ìdílé Jàdíàrà eléyìí tí ó pé òun ti wá bẹ́ẹ̀ sì ni wọ́n pé kò ṣẹ̀ wá láti ìdílé Fùsẹ̀gbùwà. Nínú ìwé kan eléyìí tí Ọ̀túnba Lateef Owóyẹmí ẹni tó jẹ́ alága fún ìdílé Fùsẹ̀gbùwà buwọ́lù òun náà ni wọ́n ti ń ṣe lálàyé wípé láti ọjọ́ tí Alhaji Wàsíù Àyìndé tó ti fi ìwé sílẹ̀ wípé òun náà fẹ́ du ipò Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú òun náà ló jẹ́ wípé àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí láti lè mọ̀ bóyá lóòótọ́ àti òdodo náà ni Wàsíù Àyìndé ṣẹ̀ wá láti ìdílé Fùsẹ̀gbùwà tàbí ìdílé kejì tá a mọ̀ sí Jàdíàrà tí wọ́n sì pé lẹ́yìn tí àwọn parí ìwádìí àwọn òun náà ni àwọn fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Wàsíù Àyìndé òun náà ni kò í ṣe ọ̀kankan nínú àwọn mọ̀lẹ́bí yìí. Nínú ọ̀rọ̀ eléyìí tí Wàsíù Àyìndé gbé jáde lórí ìwé eléyìí tó fi pé òun fẹ́ ṣe bẹ́ẹ̀ jáde gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú òun náà ni wọ́n pe ẹnìkan tí wọ́n pè ní Ọdún Ẹ̀yẹ òun ló buwọ́lù tí ìdílé Jàdíàrà sì ṣe lálàyé wípé Ọdún Ẹ̀yẹ ọ̀hún òun náà ni kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ni kò sì láṣẹ láti buwọ́lù ìwé ọ̀hún bó ti wù kó mọ. Wọ́n wá sọ di mímọ̀ nínú ìwé eléyìí tí ó tún jáde lásìkò tá a wà yìí òun náà ni wọ́n ti pe Wàsíù Àyìndé ẹni tí ó ti kọ́kọ́ pera rẹ̀ ní ọmọ agboolé Fìdípọ̀tẹ̀ èyàn lásìkò tí ó fẹ́ jẹ oyè olórí ọmọ ọba Ìjẹ̀bú tó sì tún sọ di mímọ̀ wípé ìdílé Fìdípọ̀tẹ̀ èyàn ní agbègbè ti Ṣẹ̀tẹ̀joyè òun náà ni wọ́n ti tọpasẹ̀ bàbá Wàsíù Àyìndé wá tó sì jẹ́ wípé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìdílé eléyìí tí oyè ọba ti Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú kàn lásìkò tá a wà yìí. Ìwé eléyìí tí ó jáde lásìkò yìí òun náà ló wá fìdí rẹ̀ múlẹ̀ wípé ìpàdé tí ìdílé Fùsẹ̀gbùwà ṣe òun náà ni wọ́n ti sọ àdáyanrí ọ̀rọ̀ ọ̀hún wípé Wàsíù Àyìndé òun náà ni kì í ṣe ọmọ ìdílé àwọn débi wípé yóò wá lóhùn lẹ́tọ̀ọ́ láti jẹ Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú. Fún ìròyìn bí èyí sí ẹ tẹ̀lé wa lójú òpó ẹ̀rọ ayélujára gbogbo pẹ̀lú Diamond TV Channel. Ẹ ṣé púpọ̀.